Juliet Ọmọṣaléwá aya Awẹ́ tìlú Ìyìn Èkìtì okú oríire òní mọ́mì wa ọjọ́ gbogbo bí ọdún ọjọ́ gbogbo bí ayẹyẹ Olúgbénga ọmọ Oríyọmí ò yẹ́s èmi ò kì í torí owó kíyàn èmi ò kì í torí búrúdì ń pọ́n nílé bí o bá lówó bí eléwì odò tí o bá níwà rere Yàsín èmi ò ní bá wọn pọ́nrú wọn lé ní kánni kése Ọmọṣaléwá Juliet aya Awẹ́ ó jẹ́ oníwà tútù bí àdàbà ẹni tí ń gbọ́ ti tẹrú tọmọ ẹni tí ò fọ̀rọ̀ ọmọlàkejì rẹ̀ tàfàlà ọmọlúàbí ń bẹ ìwà rere wà a níwà mẹ́wàá láya Awẹ́ àǹtí mi ń ṣe kórí jẹ́ kí o pẹ́ láyé kánrin kése ọjọ́ 16 oṣù kẹfà ọdọọdún àyájọ́ ọjọ́ ìbí rẹ ní í ṣe ẹ kú oríire òní àǹtí mi àṣèyí àṣàmọ́dún túnṣe mi mo ní o kú oríire Juliet Ọmọṣaléwá ọmọlúàbí ènìyàn gidi ní í ṣe ọmọ màmá wa Àpèkẹ́ ti Pétú Ìjẹ̀ṣà ọmọ bàbá wa Olúsànyà Tàkúrẹ́ olóyè mẹ́kùn nípínlẹ̀ Ondo oríire rẹ òní dorí ibi ọjọ́ ìbí rẹ òní dọjọ́ àrísọkún ọjọ́ àrípẹ̀rẹ̀ kan mọ̀yà ó yá ẹ jẹ́ kí n ṣe wéréwéré kí n bá wọn lọ sí ìlú Àkúrẹ́ olóyè mẹ́kùn nílé Olúsànyà bàbá Juliet Ọmọṣaléwá Àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ amúdàsílẹ̀ mógun ẹnu pani ọmọkùnrin Àkúrẹ́ tó kó ibọ̀ ọ̀fagada pinrin ọmọbìnrin Àkúrẹ́ tó dò ibọ̀ ó fòṣìmì ló pẹ̀fọ̀n Àkúrẹ́ mọ́jọ́gbé wùrà kọ́ ni ọba mọ́wọ́ ṣiṣẹ́ rẹ̀ lọ òṣì ìtàkúrẹ́ kẹ́mọ̀ láṣọ àlà tèyẹmí nínú ọ̀kẹ́ Àkúrẹ́ lómi méjì hàn péjèèjì lálà àlà ṣe bẹ́ẹ̀ ó domi ọmọ Àkúrẹ́ lọmọ ọlọ́jà méjì kàn ń ná lọ́rìjọ́ kàn bá ná torí tagún tán àtọ́ ẹ̀ náà ti mẹ̀sì ànáyè Ọmọṣaléwá èmi ó kì ọ́ bí ológun ẹrú bí oníwọ̀fà ọgbọ̀n Ìjẹ̀ṣà ní èrò bá mi ká lọ sí Ìpẹ̀tù Ìjẹ̀ṣà nípínlẹ̀ Ọ̀ṣun nílé màmá wa Àpèkẹ́ èyí Ọmọṣaléwá Ìjẹ̀ṣà mòrò ọmọ elé ní àtẹ ìka ọmọ elé ní ẹwẹlẹ Ìjẹ̀ṣà abẹ̀ ní ọmọ olóbì tó pọ̀ ìlà o ọmọ olóbì kan wọ́wọ́ ti rí wọ́ ọmọ olóbì kan wọ̀wọ́ ti rí wọ̀ èyí tó bá fẹ́ ni awọ̀ sápò ẹni èyí tó bá fẹ́ tẹ ni awọ̀ sínú igbó ẹranko búburú ayanjú wọn ọmọ alápò gbòbìsí Ìpẹ̀tù Ìjẹ̀ṣà òrídìí ìṣáná ilé lẹ́rú ọwá ti múná roko ọmọ olóbì kan à ń já aṣọwó ọmọ olóbì kan à ń já aṣọrọ̀ ẹni bá ti já kan ẹgbàá kan ẹni bá já méjì ẹgbàá méjì ẹni bá já mẹ́ta ẹgbàá mẹ́ta ẹni bá já mẹ́rin ẹgbàá mẹ́rin ni ẹni tó bá ti já márùn ẹgbàárùn ẹni tó bá já mẹ́fà ẹgbàá mẹ́fà ẹni tó bá ti já mẹ́sàn ẹgbẹ̀sán ló já òun ẹni tó bá ti já mẹ́wàá òun ló ṣerú ọwá pé ọmọ elé ní àtẹ ìka ọmọ elé ní ẹwẹlẹ Ìpẹ̀tù Ìjẹ̀ṣà dúdú lẹ́gbọ̀n pupa làbúrò ọmọ olóbì ṣèje òṣèré níyí ọmọ olóbì ṣẹ̀fà ọmọ elé ní àtẹ ìka ọmọ elé ní ẹwẹlẹ Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì. ó yá Ọmọṣaléwá Sìmídélù Ìyìn Èkìtì nílé Méjọ Tajudeen Olúfẹ́mi Awẹ́ ọkọ tó fẹ́ ọláya ọmọ ẹ̀sọ́ oríta Ègìrì Òkè òyìn lógún òyìn lọ́ta òlú kan rí jẹrímu tán kàn ń dẹni lọ́ra ọmọ alálèdè àjígbá Méjọ Tajudeen ọkọ Juliet Ọmọṣaléwá mo kí ọ ẹ pẹ̀lẹ́ dádì wa Ọmọṣaléwá ṣe bí wọn ni màmá Àlíyà màmá Àlíṣà màmá Babádé màmá Àlìhámì ǹjẹ́ báyé bá ń jáyé tólúwa ń bẹ lórí ìtẹ́ tẹ́lẹ̀dùmarè ò sì yí padà ọjọ́ 16 oṣù kẹfà ọdọọdún ọdún 2022 àti jù bẹ́ẹ̀ lọ ire àti àánú ni yóò máa tọ̀ ẹ́ lẹ́yìn lọ́jọ́ ayé rẹ gbogbo àmín mo gbé tó àdúrà mi.